wọ́n dáyẹ sójú ọ̀run ó wà bọ̀ kí n sọ lórí adìyẹ mo ní kó ọ̀tún jẹ nítorí ipò ó máa. kábíyèsí rẹ olódùmarè ọba. ìbẹ̀rẹ̀ ayé àárín àti òpin rẹ̀ ọlọ́run ọba mi nìkan ló yé. ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun nìkan ló lè sọ nípa rẹ̀. ohun tí ó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà òun nìkan ló lè sọ nípa rẹ̀. ó lóríṣiríṣi àwọn nǹkan tá a lè rí àti nǹkan tá a ò rí ó fi jẹ́rìí agbára mi. ọlọ́run ọba ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ kà sí ara. ó lóríṣiríṣi àwọn nǹkan tá a lè rí àti nǹkan tá a ò rí ó fi jẹ́rìí agbára. gbogbo ohun tó pamọ́ pátá kedere ní níwájú olúwa ọba mi. bẹ́ẹ̀ sì rèé gbogbo ohun tó hàn ní gbangba sọ́mọnìyàn kò sí èyí tó pamọ́ fún Olódùmarè ń bẹ. ó mọ̀ lágbára o ó mà ṣe o ó bani lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀. ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ gidi gan ni. wípé lójijì pàtì òun náà ni ikú ló já okùn ẹ̀mí ọmọ níní ọlá. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ìfẹ́yìn o. eléyìí tí ẹ ti ń bá wa dárò ara wa. kí Èdùmàrè kó bá wa fọ̀run kí ambassador Azeez Mabọ̀rẹ́jẹ́ aṣojú àwọn àgbẹ̀ tòótọ́. Èdùmàrè mọ́ ti fi wá dára tó wù báyìí o. Èdùmàrè bá wa kí Azeez Mabọ̀rẹ́jẹ́ àti mọ̀wé èèyàn ló ṣòro bí ò ṣe súnmọ́ yóò ṣe é rí sá àti mọ̀wé èèyàn ló ṣòro Mabọ̀rẹ́jẹ́ ọmọ níní ọlá. àwọn ṣáàbù bá di lóòrọ̀ ọ̀la ní dédé aago 10 àtẹ̀bí àtàrà wọn mọ̀ ṣe àdúrà ọjọ́ kẹta fún Azeez Mabọ̀rẹ́jẹ́. Kédùmarè kí ó bá wa fi ọ̀run kẹ́ Azeez Mabọ̀rẹ́jẹ́. wọ́n ẹ̀ padà báwọn kan ṣe ń sunkún làwọn kan rẹ́rìn lọ́wọ́ iṣẹ́ ọlọ́run náà ni ìyàpò àlùmọ̀ ìyá ṣá tàbí ní dára kọ̀ọ̀kan tí ó pa mí lẹ́kún. àtò tún wà mí náà lórí dá tàbí ní dára kọ̀ọ̀kan tí ó pa mí lẹ́kún. nítorí Akóredé Ayédùn olùdarí ètò ara lóríṣiríṣi lórí rédíò náà ní 32 FM nílùú Ìbàdàn nílùú Olúyọ̀lé ó máa fi tó ṣèwìn bọ̀ ọkùnrin ẹ máa gbọ́ obìnrin náà ẹ sì máa gbọ́ ọmọ kékeré ẹ máa gbọ́ gbogbo ẹja máa gbọ́ àríkọ́gbọ́n bẹ níbẹ̀ àwọn èrò ara ètò tó póríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wà nínú 32 FM nílùú Ìbàdàn bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ níbẹ̀ nínú ètò ara náà ni ètò ara lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa àwa lára ara ló ní wá o ọba tó ní wá ọba tó dá wa sáyé o kò ní fi wá dára tá a fẹ́ o yóò dá kò ní ṣàìdá fún wa o yóò dá àṣẹ yóò dá kò ní ṣàìdára fún wa o yóò dá Ayédùn má ṣe gbàgbé ibi tó gbé wá o Ayédùn má ṣe gbàgbé ibi tó má ṣe gbàgbé ẹrántí ilé o Ayédùn má ṣe gbàgbé ẹrántí ilé. ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o torí àti ìrìn àjò lẹ́jọ́ bẹ́ẹ̀ ti dákú àtúnkẹ́ sí ẹ̀ sáyé lọ́wọ́ sáyé lọ́wọ́ sáyé lọ́wọ́ lẹ́yìn ìgbẹ̀yìn o. ẹ jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ ti dákú àtúnkẹ́ sí ẹ̀ sáyé lọ́wọ́ sáyé lọ́wọ́ sáyé lọ́wọ́ lẹ́yìn ìgbẹ̀yìn o. olùrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbá o olùrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o.
Cecilia Taiwo. Ẹ̀ka alẹ́ nílà oòrùn níwọ̀ oòrùn láríwá ní gúúsù láàrin gbùngbùn yíká orílẹ̀ àgbáyé gbogbo tí ẹ ti láǹfààní àti wò wá gbọ́ wa. 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́ńlẹ̀ Ìbàdàn náà ni. 32 FM 949 Ìbàdàn náà lè fi darapọ̀ mọ́ wa wò wá ní ojúpọ̀ Facebook Owólabí Lékan Ẹja Usman. Ẹ máa ṣeun, ẹ ṣeun, ẹ kú bá wa dárò ara wa. Àmín, àánú Olúwapọ̀ òkú sànyà. Wálé Junaid Idris. Àmín àṣẹ. Ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín. Táíwò Òdíá. Ọwárè ọ̀rẹ́ mi dáadáa. Bẹ́ẹ̀ má gbàgbé pé láǹfààní láti wò wá ní ojúpọ̀ tí Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn. Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn. A wà live on Facebook lápá àti bẹ̀rù náà. Lójúpọ̀ méjèèjì 32 FM 949 Ìbàdàn àti Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn. Bẹ́ẹ̀ tí ń wò náà ní kẹ́ máa bá wa share rẹ̀. Aago 10 àárọ̀ náà ni fìdáù ọjọ́ kẹta fún Azeez Mọ́bọ̀rẹ́jẹ́ àti dolóògbé náà nù ó mà ṣe o. Mo wá bira mi lọ́kàn ara mi ikú olùpa Mọ́bọ̀rẹ́jẹ́. N ò rẹ́ nìkan kan fún mi lésì èmi náà mò ń dára mi ló. Ikú kan ṣoṣo náà l'Édùmarè fi pa gbogbo ẹ̀dá. Àmọ́ ohun tí ikú oníkálukú ò mú dání ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ìròyìn tá a gbọ́ ò dùn mọ́ nínú. Ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí bó ti wulẹ̀ kó rìn bó la ti fẹ́ gbọ́rọ̀ kú sí tó fẹ́ dùn mọ́ ni. Ju gbogbo ẹ̀ lọ àtaya àtọmọ àtìyá tọmọ níní ọlá tó filẹ̀ k'Édùmarè kó bá wa dúró tì wọ́n o. Kó má ṣe ikú rẹ̀ ní àkúfà láàrin ẹbí àti àwa ojúlùmọ̀ rẹ̀ náà. Àbẹ̀ ọ́ ni Olódùmarè bá wa kẹ́ Azeez Mọ́bọ̀rẹ́jẹ́ o. Àwọn ò mọ kọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n níwọ̀n gbangba tá a rí ó tó bá dìrẹ́bẹ̀ níwájú rẹ̀. Dákun bá wa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn o. Ó ti tán náà nu. Sáyé ọ náà nù. Tẹ́ ń wá àmọ́yà náà nu o. Tẹ́ ń torí ẹ̀ bayé ọmọ ọlọ́mọ jẹ́ náà nu. Tẹ́ ń torí ẹ̀ kó gbogbo dúkìá jọ sí náà nu. Tẹ́ ń torí ẹ̀ tẹ́ ẹ̀já yóò nísinmi sí náà rèé. Tẹ́ ń sọ pé dandan gbogbo ọ̀nà lẹ́gbàá rí gbogbo ọ̀nà lẹ́gbàá wa náà rèé. Tú ẹ náà ni. Kò sí ní tẹ́ ẹ lè ṣe kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá ikú náà ló pin yín. Ẹ múra sí àwọn òní dá yín lẹ́kun. Lọ́jọ́ tá ó kò bá tó ohun tí ó dá yín lẹ́kun ó dá yín lẹ́kun. Bẹ́ẹ̀ kọ́lé ogún bẹ́ẹ̀ kàsán ọgbọ̀n. Bẹ́ẹ̀ ra mọ́tò bó ti wulẹ̀ kọ́ pọ̀ tó. Kódà kó ṣe pé ìtẹ́ ẹ bá gbé jáde lónìí kọ́lẹ́ gbé jáde lọ́la. Àní tọdún ó fi yípo ọkọ̀ tẹ́ ẹ bá jókòó nú ẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ní jókòó nú ẹ̀ lẹ́ẹ̀kejì. Kẹ́ẹ̀rà á kó tó bẹ́ẹ̀ ọjọ́ kan náà ní kú òmù yín lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ yín ó padà di pàǹtí sínú àgbàlá. Ẹ jẹ́ ronú yín kẹ́ yíwà padà. Ẹ sáré ayé ń ba. Asán ni. Asán lórí asán. Ayé ti yẹpẹrẹ ni ju ti ń yẹpẹrẹ lọ. Ó kéré ju ti ń kéré lọ. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fẹ́ fún yóò rò pé bó ti fẹ̀ náà nu lóòótọ́. Máa ronú ọjọ́ tí ó kù wọ nìkan ó kọ ọmọ níní ọlá nìkan ní kò tó sáré.
abẹ́ olódùmarè bá wa foríjì mọ́ bọ̀rẹ́ jẹ́ o. ẹ jẹ́ àròjọ ọjà kábọ̀ bá bá padà dé àmọ́ nìṣó nínú ètò àràtàrà lálẹ́ tòní. ọláyínká ọmọ akóredé mr ayédùn èmi àtàwọn ọkọ mi náà látọjọ wá lálẹ́ tòní tó ń tẹ àwọn táàtúnjọ ṣiṣẹ́ papọ̀ ẹlẹ́mẹ̀ún ẹkú kalẹ̀. mi ò sáwó ìyá mi ò sáwó èké mi ò sáwó àparò aláṣọ pípọ́n o láwo tí mo mọ̀ ni mo ṣe. láwo tí mo mọ̀. ìyá àlàkẹ́ mo mà rí ọ. bẹ́ẹ̀ni aṣọ ìnáwó yìí ojúlóge mo ní wàá fi hàn. àǹkárá ló ṣojú rokoṣo yìí kò wá kọ́ṣẹ́ tá a fi mọ̀ fọ́. má sọ ma ọ mọṣẹ tó mọ fi fọ kí ni. iléeṣẹ́ kan àbíjẹ́lì iléeṣẹ́ kan àbíjẹ́lì. Olùstar soap ti gọdẹ gbogbo àwọn ìdọ̀tí lára gbogbo aṣọ àgàgà aṣọ àǹkárá bí àwọn aṣọ wọ̀nyí ṣe dáa tó wọn rárá gbọsẹkọsẹ o. ibi tọ́rọ̀ ti kan Olùstar soap nìyẹn. ọṣẹ léwọ́ tá a ṣe nítorí àǹkárá àtàwọn aṣọ tó kù bó ń ṣe wọ́n pasa tí òórùn rẹ̀ ń fani mọ́ra tó yẹn kì í jẹni lọ́wọ́ kùlùlù ní ọmọ yọ̀ lórí aṣọ tí ìdọ̀tí ó sì máa pòórá bí ọgbọ́n. Olùstar soap ọ̀bọ̀ọ̀sẹ̀ ni ó lóòótọ́ fún ẹni tó fẹ́ jẹ́ alágbàtà. a wà ní nọ́mbà 8 Alákìjà street Ìmọ̀lẹ́ Fálàfíà Òkè Àdó Ìbàdàn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08058682298 tàbí 08034059627. Olùstar soap. ó tún ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tí sọ ní di agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n. ilé ẹ̀kọ́ TNM Media Academy ló pàtẹ́. o lè jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí kó o ti kàwé jáde. àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ nìyí láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tó sì gba ìwé ẹ̀rí ní TNM Media Academy 100% practical training nínú àwọn ètò ẹ̀kọ́ bíi production and presentation skills, public speaking, 2D and 3D animation training, video and film production techniques, video effects and motion graphics. bá a ṣe ń kẹ́kọ̀ọ́ ojúkojú la tún ṣe online classes 5,000 naira péré lẹ́ẹ̀fì gba fọ́ọ̀mù kó tó wá sópin ní Friday November 13 lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ẹ láǹfààní láti gbóhùn sáfẹ́fẹ́ lórí TNM online radio àti àwọn ìkànnì míì. ẹ kàn sí TNM Media Academy ní first floor Old Kingsway building opposite Radio Nigeria Dùgbẹ̀ Ìbàdàn 08122221749 tàbí 08035267977 website tnmmediaacademy.com.ng pẹ̀lú TNM Media Academy wà á di agbóhùnsáfẹ́fẹ́. ilé lẹgbẹ́ mi ìgbìmọ̀ rẹ̀ kọ́ tèmi fún mi. kò dìgbà tá a bá nà ká sókè ká tó fòrò hàn. Hamitech Trading and Investment ní gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí adùnbárìn tónílé ayọ̀. ìbòlẹ̀ wa fẹ́ sí láti kọ́lé ayọ̀ tara tiyín. gbogbo àwọn tí wọ́n sanwó ló ti ń gba location ní Hamitech Estate Phase 1 tó wà ní Ajibode Extension ládojúkọ rélùwé tuntun nítòsí UI Ìbàdàn. tó bá dẹ̀ jẹ́ Hamitech Estate Phase 2 lẹ́ bá ń fẹ́ olódó nídìí ìrókò ibẹ̀ nìyẹn kalẹ̀ sí. ọ̀kan sì tún ní Hamitech Estate Phase 3 Ògúnwọlé Ẹlẹ́bù Extension Ìbàdàn tàbí ní Hamitech Estate Phase 4 tí ń bẹ ní Pàyálé lẹ́bàá Polytechnic Ìbàdàn. Phase 5 wà ní bẹ nílùú Mẹ́lẹ̀ lágbègbè Mọ́níyà Ìbàdàn. kò síbi tẹ́ ẹ fẹ́lẹ̀ sí ní gbòòrò Ìbàdàn tẹ́ ẹ̀ ní rí ní Hamitech Estate. olùléeṣẹ́ wa ń bẹ ní Blue House ládojúkọ Albert Towers Adégbàyí Ìbàdàn tàbí lẹ́ka wọn tó wà ládojúkọ First Bank òpópónà Oríta Challenge Ìbàdàn 08036138308 tàbí 08142780649 pẹ̀lú Hamitech Estate ẹ kọ́lé ayọ̀. ó ti ṣe o bàbá ti ṣe o. èwo ni bàbá tún ṣe báyìí ọ̀rẹ́. wo ọ̀rẹ́ mi orí ọkọ̀ tún ni. ọ̀sẹ̀ tó lọ la mọ̀ sílé ọ̀rẹ́ ṣé kò ṣe bó ti ń tẹ́ ń dì báyìí àbójúṣe oṣù dájọ́ ń ṣe lọ yìí ni. sórí iléeṣẹ́ China tó wá láti orílẹ̀-èdè China òun mo bá dókòwò papọ̀ tígbà ayé mi fi dùn yín gbayingba. ṣé náà lọ́jọ́ máa dán bí ọmọ tuntun báyìí bó làwọn ṣe ń ṣe o. tẹláwọ̀ dídán àwọn èròjà Quantum products tí mò ń lò òun ló mú àwọ̀ mi jọ̀lọ̀ bíi tọmọ tuntun. èmi náà rí bẹ́ẹ̀. sórí o ọdún mọ́kànlá òun la máa gbowó níléeṣẹ́ China wọ́n máa gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ fún àwa tá a bá wọn dókòwò papọ̀. ọ̀rẹ́ ò wá já mi tán. sórí iléeṣẹ́ China wọ́n náà lè bá wọn dókòwò papọ̀ kó o sì máa jẹ èrè jaburata. wọ́n wà ní block H14 Jọkẹ́ Plaza Bódìjà tàbí kó o pè wọ́n sórí nọ́mbà yìí 08072314232. ọ̀rẹ́ aláàtì mi ló tún wọlé ọ̀rẹ́ mi mo rí ọ ná. ọ̀rẹ́ dúró dè mí dákunjọ dúró dè mí. iléeṣẹ́ China ló ní pé káwá mọ ọ̀nà àtìlà pẹ̀lú rọrùn kí ìgbé ayé wa lè dùn gbẹdẹmukẹ. àràré o àrà kéńgé.
akínyìn ẹkú etí gbọ́ sì káàbọ̀ látòjú ọjà níbi tí a gbé lọ rẹ̀ jíṣẹ́ kan sí ìkejì lápá àtibẹ̀hùn. Ọláìdé Báyọ̀nlé tó ń ti Victor àwọn náà ni amójú ẹ̀rọ àtẹlọwọ́ bọ́tìnì tá a jọ ṣẹ́pọ̀ lálẹ́ tòní. Ìfẹ́olúwa Àyàndìran, alẹ́ ọmọ akéré, Ṣẹ́gun Alágbàlá tó ń ti Adékúnlé Ìṣọ̀lá, gbogbo wọn pátá náà lájọ wà ń bí gẹ́gẹ́ bí ikọ̀ ara. Ẹ má bínú, ohun yẹn lè fẹ́ ṣapá kan jà mọ́, gbogbo ẹ̀ náà ló rọlura wọn. Ìrìn àjò ara tá a rìn ní ọjọ́ Ẹtì sí ọjọ́ Àbámẹ́ta tó ń ti ìbànújẹ́ ti kú olólùfẹ́ wa Azeez Mọ́bọ̀rẹ́jẹ́, gbogbo ẹ̀ ló parapọ̀ sí wa lára. Kídùmarè kí ó bá wa dáwọ́ bẹ́ẹ̀ dúró, kíkó yé máwọn ẹni ire tó wúlò fókè pẹ̀, kó mọ kó àwọn kìkìdá àwọn tí ò wúlò, kó mọ kó wọn ṣó, kó jáwọn ẹni ló wúlò fún wa pẹ́ lókè pẹ̀. Aisha Àyìndé Ògúntádé, Elisha Aláyìndé, Akíntọ́lá Òjó, Ọláyínká Òkègbénró, Ibrahim Ibrokozin Adéjùmọ̀, ọmọ ṣe ọmọ ìyá mi láti Tàló lọ́hùn-ún. Gbogbo pátá náà lákìtẹ́ láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ojúkò ti Facebook ní 32FM 949 Ìbàdàn àti ti Ọláyínká ọmọ akóredé Mr. Ayédùn, Adéṣọ̀kan Abduljelil, Gani Wasiu, Owólabílẹ̀kan Ẹja Usman, Adékọ́lá Muturadun Mutiat, Fáǹtọ́lá Ọláńṣílẹ̀ Yusuf Shilex, tó ń ti Adékúnlé, Rilwan Aládé, àkí gbogbo yín pátápátá ni 32FM 949 Ìbàdàn tó ń ti Ọláyínká ọmọ akóredé Mr. Ayédùn náà lẹ́tí láǹfààní láti máa wò wá gbọ́ wa. Ibi tí a bọ̀rọ̀ dé ń jẹjọ ibẹ̀ náà láti mú torí àsìkò wa. Mo fẹ́ ká parí ọ̀rọ̀ Fèésù àti àwọn àrà tá a mú bọ̀ bẹ̀ ká fẹnu ọ̀rọ̀ jóná lápá àtibẹ̀ lálẹ́ tòní. Ẹ̀yin olùfẹ́ wa ní ojúpọ̀ ti YouTube, mọ́ gbàgbé ìpè ètò tálẹ̀ náà ẹ̀ tún bá ń bẹ̀, ìyẹn ní Wáwo TV. Ẹ bá wọlé síbẹ̀, ẹ bá ti ń wo ẹ mọ share rẹ̀. Ẹ̀yin náà tún mọ pẹ̀lú mi Wáwo, ẹ bá ti ń pè wọ́n Wáwo ẹ̀ ń share nìyẹn, ẹ tún máa bá wa subscribe síbẹ̀, kó lè bá jàǹfààní tiwa, kó jàǹfààní tìyín náà. Ibi tá a bọ̀rọ̀ dé ń jẹjọ òun náà ni ọ̀rọ̀ ti bí Fèésù bó ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ̀ sí àti àwọn nǹkan tó rọ̀ mọ́. A sọ nǹkan kan ṣùgbọ́n tá a láǹfààní àti lo fọ́nrán rẹ̀ wípé ṣe mọ̀ pé mo máa ń wí nǹkan kan ní gbólóhùn wípé ìṣẹ̀lẹ̀ òun ní dìtàn, àwọn ìtàn wọn máa di àrọ́bá, ṣùgbọ́n nínú àrọ́bá òun ni ègún ń gbé. Ìdí òsì níjó tánlẹ̀ láéláé náà ni wípé ó ti di àrọ́bá ń sì ní bàbá àtàn. Ifá àbúrò tó jẹ́ pé ìṣẹ̀dálẹ̀ ni pé ẹni àgbà bá kàn ní ó joyè, ṣùgbọ́n gbà bá gbé fájẹlẹ̀ tó bá gbé fá àbúrò ló wá yọ tí fá ò mẹ́gbọ̀n tó ti ń ṣẹlẹ̀ bọ̀ látẹ̀yìn tí ò jẹ́ kí Òrìṣàgbèmí kó lè dúró ní Ìnísà, tí ò jẹ́ kó lè dúró ní Ìnísà tó fi dèrò Fèésù. Ṣe mọ̀ pé kíní ọ̀nà tó ṣẹlẹ̀ láàrin àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Mo sì bí kábíyèsí pé bó lẹ́yìn tí a ṣe ọgbọ́n ò lẹ́yìn dá sí tí ò sẹ́ni tó fìlú lẹ̀ fẹ́yìn. Abájì ṣàlàyé pé a lè mọ́ fẹ́rù ẹ̀ kù, ṣùgbọ́n tí wọ́n ta kàn fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni wípé kò sí bá ti ṣe bòlò tí ò ní rùngbẹ́. Ìtọ́ bá ti lè ṣẹlẹ̀ rí tó ti wà nù tàn, pípẹ́ rẹ̀ mímọ́ tún wá jẹyọ padà làwọn bàbá wa fi máa ń sọ, wọ́n fi máa ń perú nǹkan bẹ́ẹ̀ ní ègún. Ṣùgbọ́n nínú àrọ́bá títàn ń gbé láti mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣáájú. Ẹ já gbóhun tí kábíyèsí ọba Moshood Àlàmú Ọ̀párónkẹ́ onísàárà tilẹ̀ Fèésù, ẹ̀hún tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Ifá àbúrò ní àsìkò tiwọn. Ibi Ifá tí wọ́n dá tí wọn ò mú ẹ̀gbọ́n tí ó jẹ́ pàbúrò ní ó ṣẹlẹ̀ lórí tèmi náà àti bàbá tí ó gbéṣẹ̀. Bàbá tó gbéṣẹ̀ ó lò 44 years lórí oyè. Àwọn tó jẹ̀gbọ́n ẹ̀ ń bẹ tí wọn ò mú gbà náà Ifá ò mú wọn. So ń gbòó tó lórí tèmi náà wọ́n tó kó gbogbo ẹ̀ kalẹ̀. Ẹni tọ́jọ́ kọ̀ yá mi ń bẹ nú àwa tí wọ́n mú kọ wa pé ta ni
yóò jẹ oyè èmi náà tó ní fámú lónìí nǹkan àwọn tọ́jọ́ kọ ìyá mi wọ́n dọ̀bálẹ̀ fún mi nínú ilé ọba àwọn tí ó wá jẹ́gbọ́n mi gan mi wà ó wọ́n pè ṣé òun làwọn wà dọ̀bálẹ̀ fún àwọn sẹ́wọ̀n pé ìtàn àtijọ́ òní náà ni ó tún sọ̀rọ̀ ẹ̀hún àwọn olè dọ̀bálẹ̀ fábùrú àwọn ọ̀yà ni àwọn ọmọ wò lọ́kàn ní wọ́n bá ti dé ẹnu ọ̀nà báyìí ibi àga tí wọ́n ti jókòó wọn lọ èyí ni ó sì ti jẹ́ mi náà nú pé ntí tàn tó wá láti ilẹ̀ pé wọn ò fi ẹ̀gbọ́n jóyè wọn má burú ọ̀tún ṣẹlẹ̀ sókè kò nídìí pé kéèyàn bínú àìbínú sírú nǹkan bẹ́ẹ̀ yẹn. àrà rèé o àrà kéńgé. ká má pẹ́ lórí ẹ̀ rárá a ń bá ọ̀rọ̀ bọ̀ mo bí wa ba léèrè wípé ọ̀dà àti gbọ́ ilé yìí ǹjẹ́ àti ẹ̀rí nínú àwọn ọmọ àrọ́mọdọ́mọ tàbí ọmọ òrìṣàgbèmí gangan fún ara rẹ̀ àbí bò lọ̀rọ̀ à ń joyè àwọn ìdílé mélòó ní joyè wọn ìdílé kan náà ni agboolé kan ní tẹ́lẹ̀ ṣùgbọ́n padà dé agboolé méjì nígbà tí ọ̀kan nínú àwọn ọmọ àwọn aṣáájú àwọn tó fagídí tó kúrò lábẹ́ bàbá rẹ̀ tó sì lọ rè kọ́lé wọ́n nílé ọ̀hún ni wọ́n ń pè ní ilé agídí ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n ní ìsìn ó ti di ilé àgìdí ẹ̀já gbọ́là lẹ́nu àbèsè dáadáa nípa tí wọ́n sọ nípa èyí kó tó di pa àròjọ ọjà ẹ̀lẹ́mbẹ̀ o ẹ̀kú ìkàlẹ̀. ìyá àwọn ọmọ inú rẹ̀ náà ni ìran bàbá ti wá wà tó lọ fi agídí kọ́lé ìyá sọ ní ilé àgìdí inú òjò lórí wọn kọ bàbá àwọn ṣe mọ bàbá tí ó bí olùwọ́rọ̀ rẹ̀ náà dá pé báwo ló lọ ilé sí ìlú bàbá ní bá wù ó ṣàṣẹ lọ kọ́lé sókè àgbélé wà lókè báyìí agídí ló fi kọ́lé ní òjò bó ṣe ń kọ́ tí ó tó ẹsẹ̀ mọ́tò tó sì bá mi ní ti gbókò wọ́n sábà gidi mọ́ ilé rẹ̀ táwọn ìjòyè bá ti wá dé àbárà lù ọmọ yìí máa ń kọ́ ààrẹ mọ́ ọmọ alágídí wọn ń bẹ lókè bàbá fi ti pé ọmọ alágídí bá ti lé àgídí sọ pé orílẹ̀ àwọn mo ṣe fọ́ọ̀mù ilé mo sì di pé ilé ọ̀gá méjì ẹ̀yọ̀ kan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó bínú tó lọ́dọ̀ ọba ẹ̀kọ́ lọ bínú kọ́lé tiẹ̀ sálẹ̀ kó ti sọmọ sáwọn èèyàn ń gbọ́ ṣá sáwọn èèyàn ń gbọ́. táwọn ìgbà tí ń gbọ́ kò sí wàhálà ní spíkà rẹ̀. àti mú agídí àwọn pè bẹ́ẹ̀ mọ̀ òtílé agídí ṣùgbọ́n kò sọ mọ́ léhùn ẹ̀jẹ̀ wọn wà lára ẹ̀jẹ̀ agídí hùn yóò wà ní tọ́wájọ́ mọ́. àrà rèé o àrà kéńgé. èyí ló fà á tó fi jẹ́ pé agboolé tí wọ́n ń jẹ onísàárà àti fèésù ó di méjì ṣùgbọ́n àràfà ní Fátúmọ̀ wà náà la sì gbọ́ ìdí tó fi rí bẹ́ẹ̀ yẹn so tẹ́ bá ń gbọ́ ilé agídí ni ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ bá sì rọ́mọ tó jáde látọ̀ débẹ̀ kábíyèsí náà ti ní ẹ̀jẹ̀ òrùn lára rẹ yẹn ni pé ò lè fẹ́ lágídí díẹ̀. Adébọ́lá Bákàrè Adébọ́lá Bákàrè ẹ ṣeun ọba lọ́la Adérinlé Oyètúnjí Mọ́rọ́rántí Rọ̀ṣídà Ọ̀ṣọ́kọ̀yà Abdulrozak Abíọ́dún 32 FM 949 Ìbàdàn àti ojúkò tọ́láyínká ọmọ akóredé Mr. Yedun ojúkò méjèèjì ló wà ń ṣíṣílẹ̀ fún yín láti láǹfààní àti wò wá ọba lọ́la Adérinlé Oyètúnjí Oníyìíròkún gbogbo yín bẹ́ẹ̀ tí ń bá wa ṣàdúrà fún mábọ̀rẹ́ jẹ́ yẹn náà là ń dúpẹ́ lọ́wọ́ yín. ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ kí a rojú ọjà kábọ̀ tá a bá ti padà dé àmọ́ èyí tó kù nípa ọ̀rọ̀ fèésù ọ̀sẹ̀ nísà
òòṣà tí òòṣàgbèmí tó gbé kúrò ní ìnísànù. Kí ni pàtàkì òòṣà yìí? Odò ẹlẹ́wà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀, kí ló fi ṣàrà, kí ló fi jẹ́ àrà tó ń tẹ ọ̀ṣẹ́ ìnísà? Mú wá agbára Ọlọ́run lálẹ́ tòní kó tó di pa dìde lórí ètò. Lè bọ́ sínú ìjábọ̀ ìrìnàjò àrà míì tá a ti ṣe tó ti wà ńlẹ̀. Ẹlẹ́mbẹ̀rún ẹ̀kú ìkàlẹ̀. Àtọmọdé àtàlàgbà ó yá kí lẹ fẹ́ mu o. Dòdò ní custard mo mú mu tó ṣara lóore ló máa ń ṣe pépé. Òótọ́ ọ̀rọ̀ ni tí a bá wá omi mu ti custard èyí tó dára tó ń ṣara lóore tí mara ẹni jọ̀lọ̀ tó tó mú àgọ́ ẹni ṣe kánmọ́nkébé. Dòdò ní fruit custard ó là ń sọ nípa ẹ̀yẹn. Custard tó dára fara èyí tí a ṣe pẹ̀lú ojúlówó ohun èròjà tó ń fara lókun. Dòdò ní custard dára fọmọdé àti àgbà. Apẹ̀wà ara ẹni jáde bíi tọmọ tuntun jòjòló. Àwọn tó dàmọ̀ kì í fi ṣeré rárá. Wìtìwìtì ló ń tà lọ́jà. Ilé iṣẹ́ wa wà ní shop 45. Drinks line lẹ́yìn ilé epo MRS First Gate Old Ife Road New Gbagi Market Ìbàdàn tàbí Madam Zainab Stores ilé epo Agbeni àtijọ́ ládojúkọ Agbájé Junction Agbeni Market Ìbàdàn 08060604369 tàbí 08155505517. Àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Dòdò ní custard ó dára ó ń ṣara lóore. 13 years in the journey and still counting. Thousands of products from different fields across industries, produced in a serene and conducive environment. There is a connection that makes people move and think differently. Where the all-nighters, the knowledge seekers, and the go-getters gather. Who are we? We are a family born by a common idea that is changing the world. We are Fontaine University. We lead and others follow. Enroll now for 2020-2021 undergraduate and postgraduate admissions into College of Natural and Applied Sciences, College of Management and Social Sciences, as well as College of Basic Medical Health Sciences and College of Law in the pipeline through UTME, MBAIS, JUPEP, and direct entry. For further inquiries, visit www.fuo.edu.ng or call 003-114-5929 or 003-706-3960. Fontaine University. Faith, knowledge, and service. Kò sí chocolate, Corona wà ń ta. Daddy, mo fẹ́ lọ sinimá láti lọ wo fíìmù. Corona wà. Daddy, mi ẹ ra ṣàwámà fún mi. Àní Corona wà ń ta. Oh, Corona, gbogbo ẹ̀ náà ni Corona. Ọdún 2020 dé bá wa wẹ́rẹ́. Ó le koko bí ojú ẹja. Síbẹ̀, àbórí ikú àti àjàkálẹ̀ àrùn. Kódà, ọ̀gágun kòrógàn ò lè dá wa dúró. À ń bọ̀ ní Ràbájì gan. Ẹ kú ojú lọ́nà. Àrà rèé o, àrà kéńgé. Ẹ kú etí gbọ́ ètò àrántẹ̀ iwájú láti ìkànnì ìfẹ́yìn ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́ńlẹ̀ Ìbàdàn pẹ̀lú olólùfẹ́ yín Ọláyínká ọmọ Àkòrèdè Mr. Yedun àgbà nínú káṣọ̀ ìpínlẹ̀ iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu Ọláìwọlá Ajíbọ́lá Kàbírá ìkẹ́ olúwa kí ó gbèmí ọ̀nà mi ti ṣí Àfọlábí Kọ́láwọlé àwọn èèyàn wa nílùú lálọ́ọ̀nù ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ní ojúpọ̀ Facebook wa 32 FM 949 Ìbàdàn tó ń ti Ọláyínká ọmọ Àkòrèdè Mr. Yedun náà ni àwọn ojúpọ̀ Facebook méjèèjì eléyìí tí fi láǹfààní láti darapọ̀ mọ́ wa lápá àti bí ẹjá tẹ̀síwájú ọ̀sẹ̀ ìnísà bàbá mi onísàárà ti fèésú bóò ni ọ̀sẹ̀ ìnísà ṣe jẹ́ kí sì ni pàtàkì rẹ̀ ní fèésú ẹjá gbà àlàyé látẹnu bàbá. Ẹ mẹ́nuba òòṣà àwọn bàbá yín ọ̀sẹ̀ ìnísà ẹ là wá lóye nípa rẹ̀ ẹ jáwọn èèyàn ó mọ̀ wípé nǹkan ìṣẹ̀ṣe kan ń bẹ ní àkàtà yín nífẹ̀ẹ́sù. Tẹ́rí bí mo ṣe sọ àwọn àgbà ayé àtijọ́ wọn gbọ́n púpọ̀ torí pé nígbà tí ò sí òyìnbó
ọ̀nà táwọn gbà lo ilé ayé tiwọn tí wọ́n gbà ló gbà nìyẹn. Òòṣà yìí ó jẹ́ òòṣà tí ènìyàn lè gbéná wọ ibẹ̀ kò bá ń ṣe iná kò bá ń ṣe ọ̀sán kò bá ń ṣe òru àní wọn è gbéná wò bí wọ́n sì ṣe kọ́ wọ́n sì lé ẹ̀ wọ́n á sì lé ibi ilé rẹ̀ wọ́n á sì lé wọ́n á sì ẹnu ọ̀nà sí ìgbà tí a fẹ́ bọ́ ẹni tí jẹun kì í ṣe pé wọ́n gbòdìdí ẹran bẹ́ẹ̀ náà rárá wọ́n gbé odidi ìgbín láìsí rárá wọ́n ti ṣe ìgbín lọ́bẹ̀ ẹ̀gúsí èèyàn ó sì wà ń bẹ̀ wọ́n sì fi aṣọ funfun wọ́n á fi gbá bí ẹnu ọ̀nà rẹ̀ ọba tán so àdúrà tí kálukú bá fẹ́ ṣe wọ́n sì máa ṣe ń bẹ̀ so bí àdúrà ṣe ń gbà náà nù. kábíyèsí kí ló bí pé àìtàn náà wò bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ ìdídé ṣẹlẹ̀ yẹn. agbára ni agbára ni ẹ mọ̀ ilé kan bẹ ní ìlú yìí tó jẹ́ pé bàbá wọn ó bínú wọlé ni ó wá fi ẹ̀wọ̀n síta ẹ̀wọ̀n tó fi ta wọn gbàkúgbà tí wọ́n bá pè yóò dìde ẹ̀wọ̀n tẹ́ bá sì fà á yóò mọ̀ sí wọ́rọ́rọ́rọ́ nígbà bá pẹ́ yóò fà yẹn padà yóò wọlé lọ sẹ́yìn pé agbára kan náà nù ẹ̀bẹ̀ náà ni tó sa ọ̀sẹ̀ ní sa agbára ni pé kéèyàn mọ́ ọ̀hún wò tẹ bá sì tọrọ ó ṣe fún yín. bẹ́ẹ̀ bá wọ bẹ̀ bó lè yín ó ṣe rí náà nígbà tí. àìwọ bẹ̀ àwọn tó ń bọ́ náà ẹnu náà wọ́n ti gbé nǹkan síbẹ̀. nígbà tí èsì pé wọ́n ó gbé síbẹ̀ wọ́n gbé ebi náà ni wọ́n lè gbọ́dọ̀ gbé lọ wọ́n ó sì wọ́n á sì gbé bẹ́ẹ̀ wọ́n padà náà ń gbọ́ bá ní inú òkun lọ́mọ wa ó sì fẹ́ rí náà rí ti ń bẹ nínú ìgbà ọ̀sẹ̀ ní sá ọbẹ̀ ni wàhálà ti máa ń ṣẹlẹ̀ ọbẹ̀ wàhálà ti máa ń ṣẹlẹ̀. àrà rè o àrà kéńgé. ẹ má ti rìn jìnnà kábíyèsí béèyàn bá dẹ̀jà kí ni ó ṣẹlẹ̀ ṣáàtì ẹ̀rẹ́ ní tó dẹ̀jà rí kí ló ṣòun tọ̀hún àbí àwọn bàbá yín wọ̀n tí ẹ̀ yí agbára kínní wò ni ẹ̀yin kábíyèsí ẹ dáhùn àwọn ìbéèrè yẹn dákun àwọn èèyàn fẹ́ mọ̀. ǹjẹ́ ààrẹ tó dẹ̀jà rí. ẹ̀jà tí bàbá tí mo gbàlùkẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ sọ ni pé nígbà tí àwọn bàbá fẹ́ mọ sóòsáìtì ẹ̀ tó ń ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́ mọ́ ni wọ́n là mú láńtà àtùpà ní wọ́n pè ní láńtà so àwọn alámú àtùpà àwọn á so okùn mọ́ àtùpà yẹn à ń so mọ́ ẹran lọ́rùn wọ́n á ti ẹran sínú ilé rẹ̀ wọ́n ti so nígbà tó pẹ́ wọ́n ló pẹ́ díẹ̀ wọ́n á ṣílẹ̀kùn padà sẹ́mọ̀ bí èèyàn bá fọ́jú gan lóòótọ́ yóò rí firifiri pé ńgbà bó lòun lọ́sàn káàkiri orígun yóò rí bí kan tí ó gbà pé afẹ́fẹ́ máa ń fẹ́ ń bì so ńgbà tí àgùntàn tí ẹran yẹn bóde ewúrẹ́ yẹn bóde tán wọ́n rí i pé ojú ẹ̀ ti fọ́ so ẹni tí wọ́n fi mọ̀ bọ́yá ó tún ṣiṣẹ́ nù èèyàn kí wọ́n fi dán wò ẹran ni wọ́n fi dán wò. àrà rè o. má ṣe ilé ayé ní gbé ńbà bá dán òkí ni ó ṣẹlẹ̀ yẹn ń bẹ lẹ́ǹkùlé ọ̀run wọ́n bá ti pé o mọ́ dẹ́jà o àmọ́ tó o bá ní tó fi kìn ò lè dẹ́jà bí èèyàn bá ní kò sí tí ó ṣẹlẹ̀ tó gbéná wọlé ọ̀ṣẹ́ ẹ̀ nísà ní tó ṣẹlẹ̀ sẹ́ràn ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí ìyá pè gbé arúgbó young smart p àwọn náà darapọ̀ mọ́ wa wọ́n sì bá wa kẹ́dùn èèyàn wa Ibrahim Ọláwuyì brọ́dà mi dáadáa 32FM 949 Ìbàdàn tó ń ti Ọláyínká ọmọ akérèdé Mr. Ayédò náà ní àwọn ojúpò Facebook wa méjèèjì tó wà ní ṣíṣí tẹ̀sí lè darapọ̀ mọ́ wa. Odò Ẹlẹ́wà kábíyèsí ẹ bá wa ṣàlàyé eléyìí náà ká gbàbẹ̀ yẹn ká mọ̀ gbàbẹ̀ lọ tó fẹ́ ṣe nǹkan kan kù nípa ọ̀rọ̀ Fèyísù di ọjọ́ mẹ́jọ ẹ dákun. nínú tí ó tún jẹ́ nǹkan àrà tí ń bẹ ní Fèyísù ní odò Ẹlẹ́wà bó lélẹ́yìí ti jẹ́. odò òòṣà náà ni odò òòṣà tí èsì ẹja kì í sin ẹja. ẹja bá ṣèṣì wọnú rẹ̀ tẹ ẹ pa kò lè jiná tẹjẹ bá ṣèṣì wọnú ẹ láti bí odò òrì tó
tó bá ṣèṣì wọ torí òun àtòdòrí lọ já papọ̀ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé tójò bá pọ̀ àgbàrá náà ní di odò àbí so nígbà odò tó bá kún ẹja tó bá ṣèṣì yà sí ibi ẹlẹ́wà yìí odò ẹlẹ́wà yìí ẹni ọba rí tó lóun pa òun mú wálé kò ní jiná odò òsà ni kì í ti ẹgbẹ́ ẹja láàyè kò dúró lé bọ́ bá ti sàn dénú ẹ̀ nígbà tí ìbá yẹ pé wákàtí kan ó ti kúrò ń bẹ padà ó ti kúrò ń bẹ padà. ìjà àwọn bàbá yín sọ ìtàn tó rọ̀ mọ́ odò yìí. a máa ń bọ̀ sẹ́mọ̀ àwọn ìyá alágbolé kọ̀ọ̀kan wọ́n dára wọn jọ tó ń kálukú ní òru tiẹ̀ a máa ń bọ̀ ọ wà orí bíbọ̀ rẹ̀ bàbá pòfẹ́sọ̀ kan ọmọọba ti kọ́lé síbẹ̀ ọmọọba Ọ̀yọ́ ni inú ẹ̀ máa ń dùn tó bá ti rí mi á lóun gbádùn ẹlẹ́wà tó wọn máa ní Ọlọ́run ló pẹ́yìn ilẹ̀ já mú lọ́ọ̀kì ṣùgbọ́n ẹ máa bá wa tọ́jú ẹ o torí ibẹ̀ ni orísun ẹ ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. tó dòun bá ya ìmọ̀ báyìí a máa ní nǹkan kan tó rọ̀ mọ́ ṣé alágbára kan lódodo yìí ni àbí nǹkan kan ní gbénú ẹ̀ tó fi dè ìmọ̀ báyìí. nínú bí àwọn bàbá wa ti sọ fún wa kì í ṣe pé èèyàn kan ló dà rárá ohun tí wọ́n ṣe lálàyé fún wa ni wípé olùgbèjà wa ni olùgbèjà fèsù òun náà ni so ẹsẹ̀ mọ̀ pé odò èèyàn lodò torí bí wọ́n bá pé odò Ọ̀ṣun àtodò ọba ń sìn ṣe àpá obìnrin ni wọ́n èèyàn sì ni wọ́n so òun náà èèyàn náà ni ṣùgbọ́n olùgbèjà fèsù ni. bó la ti wá rí orúkọ rẹ̀ ẹlẹ́wà. bí wọ́n ṣe sọ ojú wípé nígbà tí wọ́n bá fẹ́ bọ́ a máa ń lọ jẹ yẹn ń bẹ̀ ń gbà wá wà kéke ṣùgbọ́n ẹ̀wà ọ̀sọ̀ọ̀sọ̀ pọ̀ jù nínú tí wọ́n máa fi bọ́ ẹ̀wà ọ̀sọ̀ọ̀sọ̀ wà ń bẹ̀ tí wọ́n máa fi bọ́ torí pé láyé àtijọ́ wọn lẹ́ni ọba níṣu lébè ní ó jiyàn láyé ìgbà kan mẹ́wàá tí wọn ò lágbára pé àdàkọ rẹ́rẹ́rẹ́ á wà pé èrò wá bá wa jẹ yẹn ò sá wa o ṣùgbọ́n wọ́n sá lè gbin ẹ̀wà ìdí ẹ̀wà kan téèyàn bá gbin 100 yẹn lè jẹ torí gbọ́ bá so wàhálù yóò so gan òǹkàlùkù rẹ̀ wà gbìdé ibi òòsà tójò bá sì rọ̀ tó bá kún téńté báyìí pé mo ṣe ga tó ìtọ́ bá kún tómi gbẹ́ báyìí wo 30 ìṣẹ́jú tójò ń bá ti dá kò ní dé kókósẹ̀ yín padà lẹ́yìn bá débẹ̀ ní ìsìlẹ̀ ibi mo kọ́lé sí gangan ibẹ̀ ni kò mú yàn dé kókósẹ̀ ní ìsìn kókósẹ̀sẹ̀ kò mú yàn débẹ̀ ní ìsìn àbí ní òjò kàwáì tódò ti kún àkùnfẹ́ ẹ̀fà ìyàmbò mi lọ́bẹ̀ ní ìsìn yàrá máa sàn tẹ́lẹ̀ tiẹ̀ nù tómi mi bá ya lù ú tó bá ya lù ú nígbà tí ẹ bá yẹ pé wákàtí kan tó bá dá omi wọn ó yọ fàkó mbẹ yọ wà kùtì ẹnìkan so bí odò yẹn ṣe jálágbára sọ́dọ̀ tiwa òun a máa ń bọ̀ ni. àrà rẹ o àrà kéńgé. àlàyé náà láti gbọ́ lẹ́nu kábíyèsí ọba Moshood Alamu Ọ̀párọ̀kẹ́ Onífèésù ti onísàárà tilẹ̀ Fèésù kídùmarè kọ́ba lọ́rẹ̀ mi bàbá o kádọ́ pẹ́ lórí kíbà tó pẹ́ lẹ́sẹ̀ Salam Bọ́lájí ọmọ ìyá yín pọ̀ Azeez Abiodun Adéwuyì ẹ̀kọ́ ọjọ́ méjìjọ́ mẹ́ta Ali pápápá torí ọjọ́ ti lọ gan ni bá a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fún gbígbọ́ tí wọ́n gbọ́ àtún darapọ̀ mọ́ alálẹ̀ ètò ní. ẹ̀yin aráalé kò sí nǹkan tí a lè fún yín tí ò ní tàn ìdí nìyí tí a fi ń dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ àti àsìkò tí ẹ filẹ̀ láti máa gbọ́ ètò àrà èyí tí ó máa ń dé sí etí gbọ́ yín ní gbogbo ọjọ́ ìṣẹ́gun túsìdè lórí ìkànnì 32 FM 94.9 wọ́n bí ọbẹ̀ èdùà wípé ìṣọ́ àti ààbò rẹ̀ kó kárí gbogbo wa láṣẹ èdùà àṣẹ títí ọjọ́ mẹ́jọ tátún pàdé alẹ́ ọmọ akéré the classic malam lórúkọ tèmi àdúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wọn. àmọ́ wo ni ká jẹran pẹ́ lẹ́nu kò sí tá ti òǹfààná fún kò síbi tá tì í sí
lórúkọ Láìdé Báyọ̀nlé àti àwọn ikọ̀ mi tá a jọ mú ètò ìtàlẹ̀ tòní wá ni náà ni mò ń kí yín pípé Èdùmàrè yóò dáàbò ẹ̀bùn wá fi ṣọ́ ẹ̀ṣọ́ wa bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jáde ẹ máa wọ ọ̀kan o ẹ fetílé gànà ẹ mọ bí nǹkan bá ṣe ń lọ ń gbòòrò kíní ọ̀hún ó ti ń dojú kejì báyìí o Èdùmàrè yóò fà àbọ̀ ẹ̀bùn wá yóò fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa láyìn kan máa kó dé Mr. Ayédùn yìí àgbà nínú káṣọ̀rìn kí ni iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu ó dàárọ̀ òun ayọ̀ lásán àìhùn lé sọ bí mò ń lọ ẹ ṣáàjẹ ẹjẹ àmọ́ ń lọ.